Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísunláìtì. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́kù gbogbo tẹ́ẹ̀bà tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Orísunláìtì. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Orísunláìtì TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Orísunláìtì kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sí. Gbogbo ọjọ́ téèyàn bá ti dé inú ìyá rẹ̀, Ọlọ́run ni ọmọ yẹn gbé. Ǹjọ́ jẹ tí ó mú Tútù ẹ̀fún ọmọ jẹ, ìyá ọmọ jẹ, ètè bá ti ń wo ọmọ jẹ ní ọmọ òwúyá, yóò sì máa jẹ nínú ìyá yóò máa mu oṣù mẹ́sàn-án yóò pé kò sì gbọ́dọ̀ tọ̀, kò sì gbọ́dọ̀ yàgbẹ́, yóò sì máa jẹ. Kí ọba kókó sẹ́. Nígbà wá dé yìí, ìyá náà ni àmọ́ yìí mọ́ yìí, bàbá náà là àmọ́ iyì rẹ̀ mọ́ yìí. Ṣé ẹ rí bàbá tó wá dọ̀ yìí? Ó jẹ́ náà mi kú àbá. Kọ́dà ìjọ tí ń darí ọ̀dọ̀ yìí bọ̀ ibi ńlọ ń ṣe mọ́sálásí. Mo fẹ́ yàgà rí. Èmi pé èkó ní jẹ́ ńlọ́bọ̀rọ̀. A tó wá kọjá ní òní yìí. Tá ń bọ̀ látòkó mọ̀sọ́. Bá a ti sẹ́yìn àlejò ẹ̀yà ẹ̀jẹ̀ ẹ̀dá pé kò ní jẹun wálé. Di magidi ní kò ní já lọ. Ọmọ kan gbogbo èèyàn ló ti mọ̀ fún ọ̀pọ̀ dákú. Ẹ wo sí ọlọ́run báyìí. Èdè pa àríra wa lójú rí o. Àmọ́ ìfẹ́ yìí kọ́. Ayatuka Rushidu. Òyìnbó wọ́n òyìnbó fi ìmọ̀dà àmàta. Gbogbo ìpíọ̀ àti èso olùkẹ́sọ̀ yìí. Àmọ́ tó kẹ́ ìyá bí. Báwọn èèyàn bá ń pẹ́ ọtọ́ ọba pé ilé ara rẹ̀ ó sì rà rẹ̀ jà wọ́n. Bàbá tọ́ọ̀bà tó wá fẹ́yàn fẹ́ pọ̀ má ìdálẹ́ bí gbádùn. Ẹni ọba lọ ń tẹ́lẹ̀ ọ̀fẹ́ tàìdá ara rẹ̀ ni. Iná ìlìmọ̀lá mẹ́ta. Gbogbo abá ti jòkó yìí. Iná ìlìmọ̀lá mẹ́ta mi. Ká máa sọ̀rọ̀ ara wa lẹ́yìn Ọlọ́run ti fi kẹ́ Mùsùlùmí. Àwa ló fi kẹ́ yìí. Mani kitaba rajula faqiha. Ja'a yawmal qiyamati maktuban ala wajhihi. Hadha Aisha min rahmatillah. Mani kitaba rajula faqiha. Gbogbo ẹni ọba sọ̀rọ̀ àfẹ́ ìkìlẹ̀gbẹ́ rẹ̀ lẹ́yìn. Ja'a yawmal qiyamah. Ọba àdìjọ́ àdìkẹ́yàmọ̀ tábì dáàmà. Maktuban ala wajhihi. Hadha Aisha min rahmatillah. Bó ti já sí pé bí wọ́n bá lẹ̀ láyé náà mọ́mọ́ tó kí ni wọ́n wí mọ́ ọ. Mọ́kọlù ní ẹ̀ mẹ́wàá o. Ọbàjọ́ kọlù ọkọ̀ sẹ́jọ́. Bẹ́ẹ̀ ni wọ́n wà á kọ́ síwájú ẹni tí ń sọ̀rọ̀ àbá lẹ́yìn pé ẹni tí ò ní rí kí Ọlọ́run ní bọ̀. Gbogbo ẹgbẹ́ rí kí Ọlọ́run ẹ̀ náwó. Ẹbẹ́ làwọn àbá ẹ̀ sọ̀rọ̀ àwọn lẹ́yìn. Àdé ẹlẹ́mú ìlímọ̀ọ́nì. Ìmọ̀ ojú méjì lọ. Ilmul fiqhi lil adyani. Ọmọ fíkí lórí ẹ̀sìn. Wa ilmu tibbi lil abdani. Nítorí bọ́dì èrí fọ́ mi nínú mi, àmọ́ ògùn ni. Gbogbo ìgbà tí bàbá yìí ṣe gbogbo ọmọ ọlọ́mọ, ọlọ́njọ́ ọ̀rọ̀ bá kẹ́lẹ́. Olúwa bẹ́ẹ̀ ìsàmì mẹ́sàdé ní ìdẹ̀lẹ́ ni bàbá. Omi ọ̀gbọ́dọ̀ kan, gbọ́gbọ́n ọdún lọ́ba kó omi kalẹ̀ sínú rágúlétì. Tọ́ ọ̀bá sí omi náà lọ́ọ̀bà. Àmọ́ tọ́ ọmọdé ọmọ bá lò fún kàyọ́ ọdún bí kan. Gbogbo kálukú tó sáré wá yìí bàbá yìí ti gbà wọ́n lẹ̀. Lọ́tún lálàáfíà lókè nílẹ̀ àdánù wọ̀zálù fi tẹ̀síwìrì wà nílẹ̀. Dẹ́lẹ̀ àdísẹ́lì bákan lọ́dọ̀ sí wọ́n lẹ́nu. Wọ́n dá àlù àríwá àtún. Àmọ́ dẹ́lẹ̀ bọ́ọ̀lù ń. Wọ́n sá àlù ẹnu ọmọ tí wọ́n bá dùn. Sẹ́kù mi àdọ̀ ó sì kú sẹ́kù mi à. Ẹ má gbé bàbá yìí lọ gbogbo tí ẹ̀ ń wé ilẹ̀ lọ béèrè lọ́wọ́ àwọn ọmọ.
gbogbo ẹ̀rọ lọ́wọ́ pa wọn náà. ẹ má túká dé. ẹ má túká o ẹ má túká o ẹ má fi lé yín lẹ o ẹ má dalé inú o wá sí ìwé ní parí ayé àtúkà rúṣù. ayé àtúkà rúṣìdú. gbogbo èèyàn ló jèrè ẹ̀mí bàbá yìí Hasan Ahmed tàbí. bẹ́ẹ̀ni sáàbù ká ìbúra tún. nílò rẹ òye ni o àmọ́ ìbára tó náà ṣàtà ojú ẹlòmídìí ọmọ mi wù àṣẹ ikú. àyẹ̀wò àgbà náà báyìí. àyẹ̀wò àgbà náà báyìí o tún fún mọ́ra rẹ ni. níkù líbẹ̀. àyẹ̀kẹ́kẹ́ tí ó gbọ́ òsì. níkù líbẹ̀ ayé dé. bọ́lá ń bá ń tẹ̀lé yẹn ń tẹ̀lé lọ sí ẹ̀mí. sẹ́wọ́n Dáúdù ọlọ́run ní padà lẹ́yìn rẹ̀. àkòrí bèbí ní síráàtì. bàbá wa jáde sí àgbà gbogbo wa pátápátá tá a wà ní ọlọ́ọ̀kọ́ pẹ̀lú wa ni. ta ni ọ̀lẹ́ni tí ń sàn? ẹ̀sọ́ kágbó ta ló fírì? o ò fírì. gbogbo omi tó yẹ ká di fírì náà ni ọ̀dọ̀ àwọn àbá ẹwà àwọn àbá ti wá rí. bọ́ọ̀bọ̀ ọ̀pá la asara illa bi shay'in rajulun ataahu Allahu al-ilma àtẹnìkejì ẹni ọlọ́run kò ní mọ́ ọ̀kẹ́ràn bí ó ti máa lẹ̀ ẹ́ sẹ́mù lóru òun nìkan ni èyí tí wọ́n máa sà lérí ìjòkó èyí tí wọ́n máa sà nílò sí èyí tí wọ́n máa sà dọ̀bálẹ̀ wọ ọlọ́run wọ́n sà gbé kálukú lékè. àbá ẹnìkan náà lọ máa dáhùn ní sàbí. bọ́ọ̀ bá ń fẹ́ kí wọ́n sàṣì wọ́n bọ́ọ̀ bá fẹ́ kí wọ́n sàjọ jọyìn rẹ̀. tàlẹ́ńtọ̀. ọ̀kẹ́ ipa núrẹ̀ ìkílé ákílà. lọ́rọ̀ yàrá ìjàmbá. kó o lọ bẹ́ẹ̀ rẹ ẹni tí ìlàkà ìlọ́dọ̀ ta ni. ìdààmú. yẹ̀rú. yẹ̀rú alẹ́ ọ̀sán ọ̀yẹ́dìbò alẹ́ ti fúli. láàrin obìnrin ní ìjòkó tí lè sùn. tọ̀. kíkálukú ńlá ń lọ bí sẹ́lá lọ àwọn àgọ́ ọmọ fún kíláàkù mọ́jà àwọn ọmọ ìyẹ́ ọjà. irú ẹni báyìí. irú ẹni bá àwọn wọ̀nyí sàṣì òkú ọba fẹ́ jọ́ yẹn lẹ́hìn ẹni wọ̀nyí sàṣì nù. kò ní kàn ṣe tẹ́lẹ̀ ó ti ṣàṣìlẹ̀ tẹ́lẹ̀. alhamdulilah. ẹ̀yin ọmọ ẹni táhàdì ìtàn tó kù náà nù. ẹni tí mo wá sí ọ̀tọ̀ ni àmọ́ mo ti bá jòkó yìí ó yí padà. ẹ̀wọ̀ ọmọ adámọ̀ báyìí. àwọn èèyàn ń wá àwọn èèyàn lọ ìlú òkòjọ́ àti òsì dínkù. wọ́n sì náwó. ètò mo fi ní èmi ọ̀fẹ́nu rẹ́wó àti tẹ̀síbíù àtàfọwọ́fà àtàfẹ́nu kíkọ̀ ọ̀ràn lọ́hùn. àbá mi kí lọ́rùn. dákun lọ́rùn. dákun ọlọ́run dákun. ráwọn tó dáa fún sí ọ̀dà fún wọn. ẹlòmíì ò sì torí ẹ̀ sí gbọ́ wá sí. ẹ dákun Ramadan ní pọ̀ kò gbọ́gbọ́n ọjọ́ mọ́. ta ló ń mọ ẹni tí ó bà láyé. ẹlòmíì ti rí tí ègbà àbá ẹlòmíì ò tí ì rí tí ègbà kọ́dà ẹlòmíì èyí ọjà káàdì sí ìwé tó fún ọdẹ ìṣẹ́jú kan wá ṣe sàárà síwájú àwọn àbá. wájú àwọn àbá ẹ kírètì ayé bí wọn ní. ẹ dákun ẹ mọ́tà fún ike mo fi gbàgbé ọdún ní. tí ń bọ̀ wáyé tó bá mi láyé. àbá bọ̀ ọba fẹ́rẹ̀ ẹ̀mí rẹ ni o tọ́ba ti kówó kù lápò rẹ o tí ọba kù má bèmí sínú o má bèmí sínú o mọ̀tò ló fi sínú o nítorí eléyìí. láìlá ẹ̀fọ́ lọ́lẹ̀. ilé ọ̀rọ̀ Muhammadu Rasulullah. láìlá.
نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.